báyìí tí a ti ṣe àjọ̀dún orí òkè àánú ti ìjọ United Africa Baptist Church tí ó kalẹ̀ sí orílẹ̀-èdè Togo ní ìlú Gando láti ọ̀rọ̀ bàbá wa ní ọ̀rọ̀ bàbá wa pàmì sáǹsì ọjọ́ àwọ̀ ní ìlú àmì ọlọ́run ní ọwọ́ agbára láti kalẹ̀. Orílẹ̀-èdè Togo la wà báyìí. Koikimedia bringing the work that you are trusted. Orílẹ̀-èdè Togo iná ni a wà báyìí lọ́wọ́lọ́wọ́ níbi àyájọ́ àjọ̀dún orí òkè àánú ti ìjọ bàbá wa primate Samson ọjọ́ àwò JP2 tí Ọlọ́run tọwọ́ wọ́n gbé kalẹ̀ sí orílẹ̀-èdè Benin orílẹ̀-èdè Togo iná la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òní ni ọjọ́ àkọ́kọ́ tí ṣe day 1 3 days program iná ni ètò yìí ọjọ́ òní iná ni alọ́gun orí òkè yìí. Koikimedia bringing the work closer to your doorstep. Mo kí gbogbo wa jákèjádò àgbáyé níbi tí àti lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fọ́nrán yìí. Orílẹ̀-èdè Togo iná la wà báyìí níbi àyájọ́ àjọ̀dún orí òkè àánú èyí tí Ọlọ́run ti ọwọ́ bàbá wa wòlíì ẹni ọ̀wọ̀ primate Samson ọjọ́ àwò JP gbé kalẹ̀ sí orílẹ̀-èdè Togo. Òní tí ń ṣe ọjọ́ 28 iná ni à ń gun orí òkè yìí. Mo wá rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò àgbáyé ẹ bá mi pín ètò yìí kẹ́ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi love ẹ. Gbogbo ohun tó ń dùn ẹnì kọ̀ọ̀kan wa lókè nínú ayé wa ẹ jẹ́ ká máa béèrè ká máa tọrọ ká fi ọlá àwọn bàbá wọ̀nyí kí a fi bẹ Ọlọ́run kí Ọlọ́run kó gbé wa ní ọwọ́ sókè pàápàá jùlọ gbogbo àwa ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká gbàdúrà pẹ̀lú àṣẹ àwọn bàbá wọ̀nyí wípé gbogbo ogun Fúlàní èyí tó ń jà wá ní orílẹ̀-èdè wa kí Ọlọ́run kó bá wa ṣẹ́ ogun náà láṣẹ wọlẹ̀ ní àkókò yìí. Koikimedia bringing the work closer to your doorstep.
gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ọjọ́ mẹ́ta ni ètò àdúrà yìí. Òní ni ọjọ́ àkọ́kọ́ tí a bẹ̀rẹ̀ sí gun orí òkè yìí lọ báyìí. Gbogbo bó bá ṣe ń lọ náà ni a máa fi hàn wá ní ẹsẹẹsẹ káàkiri gbogbo àgbáńlá ayé. Àwọn bàbá wa tí Ọlọ́run gbé kalẹ̀ ní ìlú Togo, ní ìlú Gando, lórílẹ̀-èdè Togo, àwọn náà ní Senior Apostle Samuel Jato, àwọn lẹ́ ń wò ní ojú amóhùnmáwòrán yìí. Bàbá yìí ni Ọlọ́run lò láti gbé ètò yìí kalẹ̀ ní ìlú Gando ní ìpínlẹ̀ Togo. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa lọ, àwọn bàbá wa tí ẹ ń wò níwájú mi yìí, àwọn ni bàbá wa Senior Apostle Samuel Ogundepo láti ìlú Nàìjíríà. Ẹ rí i pé gbogbo àwọn èèyàn wọn dúró, àwọn bàbá wa sì bọ́ síwájú. Ẹ rí i pé látìgbà tí a ti ń bọ̀ wá, àwọn bàbá wa ló wà lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí a dé àkókò bíi tí a ti yà sí ọ̀nà orí òkè láti gba àdúrà gẹ́gẹ́ bí ìṣe wa, iná ni àwọn bàbá wa ni wọ́n dúró láti ya ojú ọ̀nà yìí sí mímọ́, láti jẹ́ pé kí ọ̀nà yìí kó jẹ́ mímọ́, tí ò ní jẹ́ ọ̀nà òkùnkùn fún àwọn ẹni òkùnkùn, tí ò ní jẹ́ ọ̀nà ibi fún àwọn ẹni ibi. Ìwọ tó ń wò wá lákòókò yìí, máa fi ọkàn rẹ gbàdúrà, máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, ìpè Ọlọ́run ẹlẹ́dàá àwọn bàbá wọ̀nyí tí wọ́n dúró sínú oòrùn láti wákàtí sí wákàtí, láti àkókò sí àkókò. Máa fi ẹlẹ́dàá wọn tọrọ, máa fi bẹ̀bẹ̀ fún ohun kan àbí ohun méjì èyí tó ń dùn ẹ́ nínú ọkàn rẹ. Koikimedia bringing the world closer to your doorstep. Fún ẹ̀yin tẹ́tẹ́ ń darapọ̀ mọ́ wa ní àkókò yìí, orílẹ̀-èdè Togo iná la wà báyìí, ní ìlú Gando, níbi tí a ti ń gun orí òkè, àjọ̀dún orí òkè àánú, èyí tí Ọlọ́run ti ọwọ́ àwọn bàbá wa gbé kalẹ̀ ní ìjọ United African Baptist Church sí ìlú Gando. Nígbà tí àwọn bàbá wa ń ya ojú ọ̀nà náà sí mímọ́, àwọn tẹ́rí tí wọ́n fa ọwọ́ yìí, àwọn ni ọmọ ogun Kristi.
nígbà tí wọ́n ti ṣe àdúrà sí ọ̀nà tán láti ya ọ̀nà náà sí mímọ́ àkókò ti tó fún gbogbo ọkàn alààyè tí wọ́n ń lọ sí orí òkè láti máa wá kọjá lọ sí orí òkè báyìí. No to bugun ga po be ser bari fan fadda miya tuge binem jama ko mpere ujo mo jama ko mpere binem ba kibra ngo cham bla tuge gini na ibu ko ya tuge boka ya jome wọ́n ní kí wọ́n máa lọ iná ní èdè tẹ́ gbọ́ tí wọ́n sọ yẹn wọ́n ní kí wọ́n máa lọ ní pé ẹ máa lọ ẹ lọ síwájú. ma binem bugun ga po ba ngo cham bla tuge ko mo ahora Koikimedia bringing the world closer to your doorstep. Wọ́n fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n síwájú kí àwọn bàbá wa tẹ́ni tí wọ́n dúró pẹ̀lú àwọn ìyá wa yìí kí wọ́n wà lẹ́yìn àwọn èrò.
Koikimedia bringing the world closer to your doorstep. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti lọ síwájú báyìí. Àwọn bàbá wa wọ́n ti wà lẹ́yìn. Gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ sọ pé eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀. Ṣé mọ̀ pé ìrìn àjò àdúrà ó gbà kọjá pé ká tó bó ṣe yẹ ká tó òun lè fi rí báyìí. Eré òkè là ń lọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bá a bá ti ń dé rí òkè gbogbo ẹ̀rọ la máa fi hàn wá bó ṣe ń lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀.
ìyànà orí òkè náà la tún ti dé ìyànà kejì. Hey! Koikimedia bringing the work closer to your doorstep. Ìyànà ẹlẹ́ẹ̀kejì náà la dé yìí láti yà sí orí òkè gangan báyìí. Gbogbo àwọn tí ẹ̀ ń wò tí wọ́n wọ aṣọ tí wọ́n dé fìlà yìí, àwọn ọmọ ogun Kristi, àwọn náà ni ẹ̀ ń wò yìí. Nígbà tí àwọn bàbá wa tún fẹ́ ya ọ̀nà sí mímọ́ ní ìgbà ìkejì, níbẹ̀ náà ni a wà yìí láti máa gun orí òkè lọ. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé níbikíbi tí olúkálùkù wa ti ní orí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ fún àǹfààní àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò. Èní tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2025. Orílẹ̀-èdè Togo náà la wà báyìí níbi àjọ̀dún gígun orí òkè àánú, èyí tí Ọlọ́run ti ọwọ́ bàbá wa Primate Samson ọjọ́ awo gbé kalẹ̀ sí ìlú Togo. Àjọ̀dún gígun orí òkè yìí òun ló bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní, èyí tí ó sì mẹ́nu wálẹ̀ ní ọjọ́ kẹta tí ń ṣọjọ́ Friday, ọjọ́ Jímọ̀. Mo gbà á ládùúrà pé láàrin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí èmi á rí tèmi ṣe. Àánú á fọhùn nínú ayé mi. Àánú á fọhùn nínú ayé ẹ̀yin tẹ́ ń wò wá. Gbogbo ohun tó jẹ mọ́ òkè ìṣòro ayé ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run orí òkè àánú á sọ di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ogun tó kù díẹ̀ káàtó nínú ayé wa pé ó kù díẹ̀ àbí ogun kan ọ̀kan sí méjì tó ń jẹ ayé ẹnì kọ̀ọ̀kan wa, orí òkè àánú, Ọlọ́run orí òkè àánú yóò bá wa ṣẹ́ ogun náà láṣẹ wọlẹ̀. Ní báyìí a ti ń gun orí òkè lọ báyìí.
Ẹ̀gbọ́n àwọn kìíní kọ́ àwọn yẹn wọ́n wò ó àwọn kìíní wọ́n máa pé ọkùnrin kàràǹbá ní àsọlọ. Aláṣẹ láyé aláṣẹ lọ́run aláṣẹ lọ́run àti láyé Olúwa fàṣẹ sí àdúrà wa Ọlọ́run Àjàní fàṣẹ sí àdúrà wa Ọlọ́run Àjàó fàṣẹ sí àdúrà wa Olúwa Ọlọ́run Àlàbí fàṣẹ sí àdúrà wa Ọlọ́run Ògúndépò fàṣẹ sí àdúrà wa jẹ́wọ́ agbára rẹ jẹ́wọ́ títóbi rẹ jẹ́wọ́ wíwà láàyè dábìrì ayọ̀ ó ṣèyanu ayọ̀ Jésù Olúwa wa hallelujah o hallelujah o hallelujah 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 ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ẹ bá mi gbóhùn sókè fún wọn. Kò fàrìtì kọ́
mo bẹ̀ wá. Far kwa. Mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá. Ya yel bana. Inú ọkà bàbá yìí. Jéró yìí. Ejina ni. Ẹ dákun ẹ má bà jẹ́. Far na de bir. Ọlọ́run ò ní bà tiwa jẹ́. Uye ngam bir so ba. Ẹ dákun. Àmín. Ẹ dákun. Far na. Ẹ dákun. Bana. Inú sóyà bí. Mo ya ka gabro. San owó ojú ọ̀nà kó tó kọjá o. O se na lu ba ka gabro. Mú owó rẹ lọ́wọ́ báyìí. Mu na lu ba. Tí tèmi náà ni mo mú lọ́wọ́ yìí o. Na mo mu ya so. San owó ojú ọ̀nà kó tó kọjá o. O se ya lu mo ka gabro. Mo gba ẹlẹ́gà wọlé o. De be lo ka ko. Ẹlẹ́ẹ̀kẹta. Nta. Rípọ̀ bọ́ bàtà rẹ sí tòsí yìí. Ya la chara ta chara Mọ̀ bile. wọ bàtà gun orí òkè lọ o. Tata cha do ri jor bo. Rọrùn wá lọ́wọ́. O yele to ko. Ẹni ọba létí. Tuwa piele to. Kó gbọ́ Achi o. ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún ènìyàn O rẹ̀. ye na to o ye ma. Jésù Olúwa wa. Amen. Nyeme. Koikimedia bringing the work closer to your doorstep. A ti dé orí òkè náà báyìí. A ti dé orí òkè náà báyìí. Bí ètò bá ṣe ń lọ lẹ́sẹẹsẹ, a ó máa mú wá, a ó máa fi hàn wá. Koikimedia bringing the work closer to your doorstep. Orí òkè náà ni a ti wà báyìí nígbà tí àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé níwòye ọdún tó kọjá ó mú wa wà ní orí òkè yìí, ó tún kà wá kún ọkàn alààyè tí ó tún gun orí òkè yìí lọ́dún ní. Àdúrà ọpẹ́ ní kálukú mú ohun ọpẹ́ rẹ̀ wá síwájú Ọlọ́run.
Olúwa Ọlọ́run àgbáyé ọba àwọn ẹni mímọ́ gbọpẹ́ wa Jésù ọmọ mímọ́ bàbá Olúwa gbà yìí wá a tún gun orí òkè yìí ní ayọ̀ àti àlàáfíà Olúwa gbà yìí wá a mọ̀ ọ́ lóore pé a tún sọ̀ ní ayọ̀ àti àlàáfíà Olúwa gbọpẹ́ wa ọpẹ́ wa lọ́dọ̀ rẹ má jẹ́ ó dìkorò ọpẹ́ wa má jẹ́ ó kan jẹ́ kó yẹ fún ìtẹ́wọ́gbà o Ọlọ́run àgbáyé gbàdúrà fún wa ọba tó gbàdúrà fún Pétérù wá súre fún wa ìre ọ̀run jẹ́ kó wà lórí wa gbogbo ohun tá a ṣe nínú ìpéjọpọ̀ yìí lónìí jẹ́ kó yọrí sí rere jẹ́ kó yọrí sáyọ̀ Ọlọ́run Àjàní jẹ́ kó yọrí sáyọ̀ Ọlọ́run Àjàó jẹ́ kó yọrí sáyọ̀ Ọlọ́run Àlàbí jẹ́ kó yọrí sáyọ̀ Ọlọ́run Ògúndépò jẹ́ kó yọrí sáyọ̀ ìjọba rẹ lórí òkè yìí jẹ́ kó yọrí sí rere la orí òkè yìí kọjá láyé wa kọjá gbọ́ àdúrà wa Jésù Olúwa wa. Hallelujah. 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 Bàbá ẹ bá wa ṣe àdúrà fún gbogbo àwọn tó ń wò wá jákèjádò àgbáyé. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ọ̀gá ògo tó mú kí ọjọ́ òní kó sojú wa ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ adúpẹ́ ayíra látinú ọkàn wa wá a ṣe kábíyèsí fún Elédùmarè fún ọba àwọn ọba àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a wá sí ètò orí òkè yìí lọ́kùnrin àti lóbìnrin ní ọmọdé àti ní àgbàlagbà àwa tí a wá láti orílẹ̀-èdè Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ wa àwa tí a wá láti orílẹ̀-èdè Benin a dúpẹ́ lọ́wọ́ wa àwa tí a wá láti orílẹ̀-èdè Ghana a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jẹ́ olórí nínú ìjọ kọ̀ọ̀kan a dúpẹ́ lọ́wọ́ wa àwa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ayé ní ọkùnrin àti lóbìnrin ojú tí ẹ̀ ń fi ń wò wá lágbára Ọlọ́run ojú ni ò ní fọ́ àtẹ̀mí àtẹ̀yìn àjọṣe àmọ́dún ni oore tó wà ní orí òkè yìí ìbùkún tó wà níbẹ̀ Olúwa pín kárí ẹnìkọ̀ọ̀kan wa àní gbáyé asán lágbára Ọlọ́run àníjọ ọmọ ìbànújẹ́ a sì ní mọ ìnira a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àjíǹde arọ́ máa jẹ́ o ọ̀daràn rere ò ní dá gbogbo wa lágbára Ọlọ́run afẹ́kẹ́ mọ́ fi ọkàn bá wa lọ bí a ṣe ń lọ òní ní ìbẹ̀rẹ̀ gígùn orí òkè náà wàá wà níbí náà ní ọ̀la ní ọ̀túnla a sọ̀kalẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Jésù ẹ ṣeun Olúwa ó bùkún yín o a là àgbáyé já o Jésù Olúwa wa a tún dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń fi àdúrà tí wọ́n fi ń darí wa àwọn bàbá wa Primus Samson ọjọ́ àwọ̀ Àlàbí JP a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn lágbára Ọlọ́run Olúwa ò ní ba àgbà wọn jẹ́ a mọ ìgbìyànjú àti ìtiraka wọn lórí gbogbo wa lórúkọ Jésù àní ṣubú ẹ̀mí a sì ní ṣubú ara a dúpẹ́ púpọ̀ ẹ ṣé o àwa tí a tún bẹ mo dúpẹ́ lọ́wọ́ wa lẹ́ẹ̀kan sí pé àdélé bá rẹ o àrìnà kórè o àkóyá ibi o ibi ò ní bí fún wa Jésù Olúwa wa. Àmín. Bàbá mi ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń wọ jákèjádò àgbáyé ní èdè ìbí báyìí. Tí pàgẹ́ tí tiẹ̀ ní bá kọ́ bá a lè jọ ẹ lọ́bọ̀ náà tí ń túwọ́ kí n yẹ mi yé mà kí n yẹ ní ẹ wà ní tiẹ̀ wọ̀ kó tá a ní bá a lè jọ ẹ lọ́bọ̀ bá nyɛ Benin bá nyɛ Nigeria bá nyɛ Ghana bá yɛ Togo ní yàwó sẹ́ni yà ọ̀dọ̀ ẹ̀ nà yà nù bí yé lè jọ ẹ lọ́bọ̀ tí tiẹ̀ ní tí ń túwọ́ kí n yẹ mi yé mà ŋọ́ ní tábà ní fún akọ́ tó kí jà ní ẹ̀ka báwo kárí lẹ́tí yọ̀m dá yẹlẹ́ bó nọ́ọ̀ wíyá yẹlẹ́ bó ejane eligiwo na kaso ata oye ndo na pama kele bon kwadi ti oye tuntuol on wa tat kala du na bilna o le tat kala le bilna bin chana mo no ye ndo ne ma mo kitibo kelanti ti ti bo tuntuol o ya yelbo kala la tlieb kala kitlebo na le pama le no ra ko e biere no ra ko e ku tabi o ye ngabe tabi o no fe na ko so wa kwa yino no o ye la ye kwa na ti
wa nga tu yo ko yo te kini so dinna won kini ka ta ba dole gwa labo wala te yele gwa labo da labo te jire no ya yelbo ta sang jire tu doma no yan duan la pama te jire no yan duan la pama le akwa tu de no o ya yembo yo da yelbo ta kare amen. Koikimedia bring the work closer to your doorstep. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáyé níbi tí a ti lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fọ́nrán yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí. Ẹ rí pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ ìdúpẹ́ lẹ́nu àwọn bàbá wa. Bákan náà, àwọn ọmọ ogun wa mo ti fi wọ́n hàn wá tí wọ́n jẹ́ àwọn ọmọ ogun Kristi. Mo wá sọ fún wa gbogbo wa pé ibikíbi tí oníkálukú wa bá ti wà lákòókò yìí, ẹ jẹ́ kí a máa fi orí òkè àánú yìí kí a máa fi bẹ̀bẹ̀ àdúrà ohun kan sí ohun méjì èyí tó ń dùn wá lọ́kàn tí a lè bá ẹnikẹ́ni sọ ẹ jẹ́ kí a bá Ọlọ́run orí òkè àánú sọ. Ọlọ́run àwọn bàbá wa yóò sì gbọ́ àdúrà wa pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ olómìnira ti Yorùbá tí àwọn ogun Fúlàní tí wọ́n rọ̀gbà yí wa ká. Ẹ jẹ́ ká máa bí Ọlọ́run pé àní orí òkè àánú tí wọ́n gùn lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀yá Ọlọ́run o ọ̀yá àwọn oníkọ́ bá wa lu gbogbo àwọn ọ̀tá wa ní pàṣán. Nimba ebe subo no ko be penda ne ko tan ba ke kin le tuwe. Mama. Aha. Kuni atan to kwa ya nang ni ke do le tuwa la kin ni. Nimba ebe ba go na timba ya. To kwa ni sere ke do. Bana yesu wa kwa na ka afisere kete ko ba ngotere ka ngete le to la kinum kema ne kale ubien ya gba ne kiye mi yom dan wa fo na len kiye ne sal kan sal gba ne toile ki yare o nyob kiye min na ye owie na sa na on le kale to ke owie o tie mabo ti yom dan ya fo wa kwa ya pa ko te gba mo na ko fo ni yom dan ya fo wa kwa ya pa bo na te ba mo ye me kwa ba se wa gante na ke ya kari to gban tin nge lida ganga David on yana da pal on ti en to la kari tente. Amen.
madan Yesu. Amen. Me to madan ye madan Yesu. Amen. Dan de tianga tun tuel. Ke pa nga ke piar nga gbon da yer. Ga ba ga ten kan Yesu. Amen. De tianga tun tuel ko dunga ngambo. Aye ma ye kwa mnente le bin ke liya nba ken te le bin no pe men dan te pa nga ga ba ga kan Yesu. Amen. Ke tianga tun tuel gbon gbon ke na sun wa tien to na kwal ke tente o do ko kwa ke tien to na kwal ke tente mo fum ko ne dan te pa nga ga ba ga kan Yesu. Amen. Na ya yim mayo ke pia me ya tuwa me ke friko gure den kan babal mo ngo ke nirin to ko ya do ko ke nirin tu minete ya bumu na kan ko ayim kire o yene liya ken ko tuta no pe men dan te pa ga bel kan Yesu yen ya be on sal ya yim ya yo o ngen du ya yim ya yo ta be frilo ni ayu meno te ben sentiem da ya yim ya be to bogun gbem na ke de ken ni ani on ya yu men kiano na bo ben pa da ti nga ga bel kan ya ile kan Yesu atwa ma yo kwa men to wi no kunyo ka sun te bo ndan te pa gbem kan ya ile kan Yesu Yesu tu yemi dan